ẹ̀yin tèmi ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ nígbà tí mo wá ní crossblogX TV don't forget to subscribe like and share àti ní tó bá ti ń gbóná tó bá yẹ ń jáde òun náà láì máa wá Saheed Ire ti pe àkíyèsí Sunday Igboho sí nǹkan kan ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ó ní àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ní láwọn ọmọ Tinubu gangan fúnra rẹ̀ pẹ̀lú àwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn Haúsá yìí wọ́n ṣe ń pa lọ́tún tó ń pa lọ́sì ó ní wọ́n mọ̀ọ́mọ̀ má jẹ́ kí rálì Sunday Igboho wọ́n ní wọ́n fẹ́ kó wá sí Èkó ni ó kọ́ lọ àtọba Èkó ó ní wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ yìí kò sí àwọn ọba tó dìde bí àwọn ajínigbá ṣe ń gbéyàn lọ́tún àti lọ́sì ọ̀rọ̀ ìgbẹnu tán ẹ jọ̀ọ́ don't forget to subscribe like and share ẹ jẹ́ ká gbọ́ lẹ́tẹ̀ẹ́nu Saheed Ire ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí gbogbo àwọn tí olóyè Sunday gbára lé tó rò pé èèyàn ni wọ́n oríṣiríṣi nǹkan náà ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Saheed Ire. olóyè Adéyẹmọ olóyè Sunday Igboho olóyè Àdìsá májàsọlá ọmọ wọn nílé aládìkún kọlọ́wọ́n ọba kó jẹ́ kí ẹ jagun olúborí àmọ́ àwọn nǹkan kan pọ̀ tẹ́ ẹ mọ̀ àmọ́ àwọn ibi tẹ́ ẹ kíyèsí ó tún wà gẹ́gẹ́ bí bàbá mi ló máa jẹ́ ń sọ̀rọ̀ yìí mo mọ̀ pé mo ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ tinú mi àmọ́ tí gbangba lélẹ́yìí fún àǹfààní gbogbo àwọn ọmọ aládé ọmọ Yorùbá lápapọ̀ òun ló yẹ kí n fẹ́ sọ̀rọ̀ yìí mo rí i pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé àwọn ọba ò dá sí wa àwọn gómìnà wọn ṣe kinní kan nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín mo ṣe máa sọ̀rọ̀ kan bọ́ mi ní sọ ìdí ni pé mo rí i pé ẹni oromádìyẹ ni òun máa wòdì bọ̀ ìyá ẹ̀ máa ṣàdáadáa ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú tó sì máa ń fọwọ́ wọ̀ wá wọ́n máa ń fọwọ́ wọ̀ wá gan torí wọ́n rí i pé ẹ̀yin lákìkanjú àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé tá a bá ṣe ń benefit nínú kinní a lè support yín o ìyẹn máa ń ṣẹlẹ̀ ó wà bó ṣe jẹ́ gangan ni mo yẹ sọ fún yín yẹn ṣé mọ ọ̀rọ̀ àwọn bandit ọ̀rọ̀ àwọn Boko Haram gbogbo nígbà tí mo kó lọ́wọ́ nú àmọ́ màá sọ fún yín bó ṣe jẹ́ ṣé rí tẹ́ bá fẹ́ kí kàsàlà Boko Haram burst ní country gbogbo yín pátápátá gbogbo èèyàn ọmọ nílẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá gbogbo èèyàn ọmọ nílẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá ẹ kó àwọn dictator wọlé fúnra yín ẹ jẹ́ kí àwọn dictator kan dictate orí ilẹ̀ yín ibi tí kúdọ̀ ìlú bá wà kẹ́mọ́ ibi tí gold bá wà kẹ́mọ́ tẹ́ bá ti mọ̀ nǹkan yẹn fúnra yín mo máa ń ṣe prógrámù kan àwọn èèyàn ò mọ ìtumọ̀ nǹkan tí mo sọ pé àwa ọmọ adúláwọ̀ àwa black àmọ́ yìí ara wa kódà nídìí ewé àti gbogbo àmọ́ yìí ara wa dèpòdépò pé nǹkan tá a ní sílẹ̀ yìí táwọn 4 fathers wa tó ti ṣe sílẹ̀ tó ti gbé pamọ́ fún wa torí àrọ́mọdọ́mọ àwa torí àwa ọmọ bàbá wa mọ̀ mọ́ nítorí pé nígbà tí ó yẹ ká mọ̀ àwọn kan kóra wọn jọ wọ́n ní wọ́n fẹ́ máa ṣe aṣojú wa tá à ń pè ní àwọn president governor lẹ́nìí ọba ní àkọ́kọ́ kóró gbá lẹ́nu bàbá Ọbásanjọ́ pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé ibi tí governor bá wà tí president bá wà tọba bá wò mo tútù sọ lẹ́ẹ̀kan sí sàkóró gbá lẹ́nu yín sí ní àwọn bàbá mi nínú military Ọlọ́run bá mi fọ̀run kẹ́ bàbá mi sí ní àwọn dádì mi ọkọ̀ bá yín ṣe òṣèlú ni bẹ́ẹ̀ ni bàbá tó bí mi lọ́mọ kò bá yín ṣe òṣèlú ni kò bá yín lọ́wọ́ sọ̀rọ̀ politics Nàìjíríà ó rìtáyà tán kọ̀ lọ tẹ́ akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àmọ́ bí a bá fún òun sí fèrè á dún síta òun lọ̀rọ̀ mi kíní tẹ́wé ọmọ yín náà ni mí ọmọ náà gbà ní mí kò sí nǹkan kan tẹ́ni bọ́dí máa fi mí ṣe wọ́n bí mi sínú ìbọn mo dàgbà sínú ìbọn ọmọ báràkì jọ ni gbogbo wa kò sí wèrè lẹ́niwẹ̀ẹ́ so front job ni kọ́ kẹ́sẹ̀ sókè ni kọ́ tight èèyàn lọ́wọ́ lẹ́sẹ̀ handcuff ọwọ́ àti tẹsẹ̀ inú bá bu àyà àbí dey play ẹ tó bá máa kú máa kú ẹ tó bá máa kú máa kú bàbá Ọbásanjọ́ kóró gbá lẹ́nu yín lẹ́ẹ̀kan sí báwọn ẹbí yín kọ̀ àwọn ọba yẹn ló fọ́kọ̀ tó bá yẹ pé àwọn ọba yẹn mọ̀ pé wọ́n fẹ́ gba góòdì lọ́wọ́ wọn gbé pàǹdálé wọn lọ́wọ́ ni kò wá dáa ẹ wo gbogbo ọgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olórí ẹbí ẹ má kẹ̀yìn sáwọn ọmọ yín o torí tẹ bá kẹ̀yìn sáwọn ọmọ yín àwọn ọmọ yín náà padà bọ̀ wá kẹ̀yìn sí yín tó bá dọjọ́ wájú nǹkan burúkú dẹ̀ lè ti bẹ̀ ṣẹlẹ̀ ilé baba yín lè padà di ilé baba oníbàbá nǹkan tó dífá fúnlẹ̀ Yorùbá lé nìyẹn tó fi jẹ́ pé ẹ̀yin rò pé ó máa san yín ó máa san àwọn ọmọ yín lẹ́ṣẹ̀ accept àwọn òṣèlú àtàwọn àjèjì láti bá yín ṣiṣẹ́ pọ̀ ẹ wá rí wọn gẹ́gẹ́ bí olóòtítọ́ ẹ mọ̀ wípé wọ́n fẹ́ gba góòdì lọ́wọ́ yín gbé pàǹdà lé yín lọ́wọ́ ni ǹjẹ́ ẹ mọ̀ dí tí Boko Haram ṣe gbogbo ayé tí ẹ bá ti jọ ń dictate ilẹ̀ wa fún ara wa tá ń dictate nǹkan tó wà lórí ilẹ̀ yẹn tá káwọn onímọ̀ ìjìnlẹ̀ wa ilẹ̀ bàbá yín ni kò sẹ́nìkan tó máa sọ fún yín pé ẹ ṣiṣẹ́ pé kò yẹ kẹ́ ṣe rárá ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ó lójú bí tó ṣiṣẹ́ dé tó bá ń sọ̀rọ̀ gbogbo ìlú kí wọ́n fẹ́ ṣe àǹfààní fún wa fáyìn ó ṣiṣẹ́ but kò ṣiṣẹ́ fún individual family ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ president ọ̀rọ̀ governor kò ṣiṣẹ́ fún individual family ẹ̀yin lẹ kóra ẹ̀yin lẹ ti yọ́yọ́ bọ́ra yín lọ́wọ́
láyé àtijọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ má sọ pé mo ti wáyé rí bọ̀ tèmi yé mi, láyé àtijọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ rí pé kọ́tà ìsọ di hospital lénìí tí gbogbo yín wá ń rọ́ lọ lénìí, inú ìdílé kankan láti máa rí àwọn agbẹ̀bí tí wọ́n máa ń gbẹ̀bí fún ìdílé yẹn, wọ́n ti mọ nǹkan tí wọ́n máa ń ṣe fún ìdílé yẹn, wọ́n ti mọ ìwúre tó ń ṣe fún ìdílé yẹn, wọ́n ti mọ bó ṣe ń dábẹ́ fún ìdílé yẹn, wọ́n ti mọ bó ṣe ń ṣe bọrí fún ìdílé yẹn, wọ́n ti mọ bó ṣe ń ṣòro ìdílé fún ìdílé yẹn. So àwọn yẹn ni àwọn tó jẹ́ pé tó bá ti ń bímọ ibẹ̀ náà máa bí sí, gbogbo nǹkan tó bá yẹ kán ṣe fọ́mọ yẹn tó ń ṣe nínú ìdílé yẹn wọ́n á ṣe é fún, á lè ráyè ìrìn àjò títí ẹ̀yẹ nínú ayé, kò ní fèsì challenges tí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi wọ́n ń fèsì lénìí. Ṣùgbọ́n ìgbà tí wọ́n sọ pé wọ́n gbé ọ̀làjú wá, nǹkan tí ò yẹ ká gbà á gbà ní problem bá dé. Ayé àtijọ́ ọmọ tó bá dúró sínú ilé tí ò rọ́kọ, ayé àtijọ́ obìnrin máa ń sá fọ́kùnrin ni, pé ọmọ yìí tẹ́ bá pè é aṣojú báyìí á sá, torí pé ìtìjú wà láyé gbà yẹn, á sá wọlé. Àwọn ọba ló máa ránṣẹ́ sí ilé yẹn pé ẹ lọ bá mi mú ọmọ yìí wá, ìsídà kó bá gbẹ́sẹ̀ lé kó bá fẹ́ ní ṣùlọ́kà, tàbí kán fún èèyàn pé ọmọ yìí ẹ jẹ́ kó fẹ́ lágbájá, ọmọ dáadáa ni. Relationship yẹn dẹ̀ máa gún tí ò ní sí problem, torí pé ìwúre tó ti bá ọmọ yẹn rìn láti kékeré kò ní jẹ́ ó ṣìrìn, kò dẹ̀ ní jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ gbé láíláí. Òun ló fà á tún dictate, a rí pé gbogbo tẹ́ bá wọnú ìdílé kan sìn, ó lójú ìdílé tán ti rí ọmọ tó ń ṣàgbèrò, tó ń já tíkẹ́ẹ̀tì fún àwọn union, àwọn ọmọ tó yẹ kó jẹ́ pé wọ́n máa lọ nímọ̀ ìjìnlẹ̀ nípa detector, bó ṣe ń detect nǹkan nínú ilẹ̀, bó ṣe ń funra sí nǹkan tó bá wà nínú omi pé nǹkan báyìí, àwọn nǹkan tó yẹ ká ṣe nìyẹn. Àwọn òyìnbó wá torí pé àwọn fẹ́ máa bá wa ṣe business bí àwọn ló ń benefit àwọn gold àtàwọn Arab. Òun ló fa Christianity and Islam tẹ́ ń wò yẹn ní bíbáyìí. Àwọn òyìnbó wọ́n wá gbé English fún wa tá a máa kà, so that a ní lè ráyè ro ọpọlọ wa débi pé à ń jẹ́ detective. À mọ̀ pé nǹkan wà nínú ilẹ̀ tó ń jẹ́ good, à mọ̀ pé nǹkan wà lójú ọ̀run tó wúlò tó ṣe kerosene, à mọ̀ pé ìgbẹ́ wa tá ń yà ó ṣe ń ṣe gas. Tó bá rí àǹfààní tó lè sponsor mi láti ní ìmọ̀ ìjìnlẹ̀, mo smart bí ẹ ṣe ń wò mí, bí mo ṣe wà yìí, mi kàwé rárá, but ojú inú àti tàgbà tí ọmọ ayé fi ń ní òye lèmi fi ń rìnrìn àjò tèmi, ni mo ṣe ń mọ̀ nǹkan tí ìgbẹ́, mo mọ oríṣiríṣi nǹkan mẹ́ta tí ìgbẹ́ lè ṣe bí mo ṣe wà yìí, torí pé èmi ò expect pé Jésù ń bọ̀ anywhere, èmi ò dẹ̀ dúró de Muhammadu kan mi ìgbà pé 60, òun ló yẹ kí n ráyè focus nínú nǹkan tí mo dictate lé lórí ẹ̀. I dictate myself and my life is better. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ibi tẹ́ ti máa lọ sọjí nìyẹn. Ṣé ẹ rí tí gbogbo yín bá bẹ̀rẹ̀ sí ní dictate ilẹ̀ yín, gbogbo àwọn inú gbó tẹ́ rò pé wọn kọ́lé sí yẹn, àwọn nǹkan ti rà á pa. Wọ́n ní wọ́n ṣe fáàmù ńbẹ̀, wọ́n ṣe fáàmù ńbẹ̀ o, but ẹ bá lọ sísàlẹ̀ ẹ máa rí àjàalẹ̀ níbi tó yẹ pé àwọn Fúlàní wọ́n ti kó àwọn Fúlàní because wọ́n trust àwọn Haúsá, àwọn àbòkí àwọn Fúlàní yẹn, wọ́n trust wọn gan. Wọ́n mọ̀ pé tó ń bá gbé odidi góòdì jáde wọn ò ní sọ pé àfù ni àwọn rí, ìwà yẹn náà tún wà ní ara àwa Yorùbá tó jẹ́ pé a fi ń yé ti ara wa. So táwọn yẹn bá gbé odidi góòdì jáde, wọ́n ti mọ benefit tí wọ́n tó máa fún wọn, wọ́n ti mọ benefit tí ọba ìlú tó wọ́n máa fún ọba ìlú, eléyìí táwọn politician náà máa gbé lókè òkun. Òun ló fi di pé àwọn nǹkan yìí tẹ́ ẹ bá dá gbé fún ara yín ní private, like bí àwọn tó ń gbé cocaine nísìn, wọ́n á sọ fún yín pé SBT lẹ gbé, wọ́n máa arrest yín torí pé wọ́n believe pé from government to government, kì í ṣe pé wọn kì í lo cocaine, gbogbo àwọn drug medicine tẹ́ ń lo ìwọ̀n náà fi ń ṣe, but wọ́n ti rí pé ó máa jẹ́ over business fún ẹ̀yin nìkan, kò ní pay fúnjọba náà ṣe ń gbà kí individual gbé, ló fi jẹ́ pé tó bá dá gbé illegal ló gbé, but ọwọ́ ìjọba fúnra wọn máa gbé, wọ́n ti mọ bó ṣe lọ ń tà á. Àwọn ọmọ náà ti ń dictate àwọn nǹkan yìí tó ń dowó tó ń dọ́là fún wọn, òun sì lẹ́yìn ará ìlú ṣiṣẹ́ wà slave, tó fi jẹ́ pé ẹ̀sìn wọn tó bá àwọn ìyá tó máa ń pariwo ìyà, àwọn boys tó máa ń yà kí síra wọn torí pé honorable kan gbówó fún wọn yẹn, ọjọ́ torí wọn bá pé tójú wọn bá là náà máa mọ̀ yín pé àṣà àwọn olóṣèlú wọ́n ti báyé yín jẹ́ tán. Ọjọ́ ilẹ̀ máa mọ̀ àwọn ìyá tó máa ń pariwo lè ṣe o, kì í ṣẹ̀bi wọn, torí pé wọ́n ti disturb system wọn, wọ́n ti wọnú brain wọn, wọ́n ti crash àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá wà natural kò ní lè think natural, kò dẹ̀ ní lè look natural, kò dẹ̀ ní lè behave natural, kò ní lè stand natural, kò ní lè think natural, kò ní lè move natural. You understand? Tí èèyàn bá ṣe ń bẹ̀rẹ̀ sí pé kíníkan bí àwọn tó ń gbẹ́sìn wà fún oríṣiríṣi nǹkan, tẹ́yìn ọmọ Yorùbá kọ́kọ́ máa lọ dictate ní pé now to reduce bandits and Boko Haram. I know government can challenge me on this, but they can't challenge me. I talk what is on my mind, and it's not a crime. So ṣẹ́rí olóyè Sunday Igboho, the reason why tó fi jẹ́ pé wọ́n promise wọn pé ẹ̀ má wọrí abẹ́ ṣe tó ṣì ń fail ni pé all of this good tó bá drop àwọn Fúlàní, àṣírí máa tú sọ́wọ́ àwọn gbogbo ọmọ Yorùbá yìí pé nǹkan báyìí làwọn pípò fi ń dolówó, tó fi ń di ọlọ́rọ̀, tó fi ń gbé orin ṣe láyé. Lójú tàwa àwa rò pé miracle ló ń gbé owó yẹn wá fún wọn. It's not a miracle, ẹja lẹja ń jẹ sanra ni men. So ẹ lọ notice ẹja lẹja ń jẹ sanra ni, that is why kábíyèsí ó wá jùrù kẹrẹ sí yín tó lọ́mọ̀ pé mùmú ni yín. If I see my leader and he's not doing well, I will challenge you. I can't just be seeing you and making noise. You are kí ló ń jẹ́ bẹ́ẹ̀, kí ló ń jẹ́ honorable, àwọn ìṣeré ni nǹkan tó ń jẹ ládùúgbò wa, ṣàlàyé ẹ̀ bó ṣe jẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ máa fòkúta fọ́ ya ẹ lórí. Ọjọ́ tẹ́ bá ti lè bẹ̀rẹ̀ sí ń behave bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé wọ́n á stand pẹ̀lú yín normal, wọ́n mọ̀ pé orí ọpọlọ yín ti wálé. Kẹ́yẹ́ pariwo ìṣẹ́, kẹ́yẹ́ pariwo ìyà, tẹ́ bá ti rí wọn ẹ láwọn tó ń báyé yín jẹ́ ẹ̀ tó máa pariwo ìyà léra yín lórí. So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Màá dá program yín dúró báyìí, but ẹ rí i pé mo pe olóyè Sunday Igboho
lákọ̀ọ́kọ́ bọ̀ mi sọ̀rọ̀ lé lórí ìdí tí mi ṣe sọ̀rọ̀ lé lórí ni pé mo ti sọ nǹkan tó wà nínú ẹ̀ tó fà á tí wọ́n ṣe listing sí olóyè Sunday Igboho especially Lagos. Wọ́n fẹ́ rí olóyè Sunday Igboho campaign ní Lagos rárá. Things get as it be, it deep more than people think, but mo kí Kábíyèsí Ridwan Akiolu for remain silent about what is going on in Yoruba land and about what is going on in olóyè Sunday Igboho life. Máa yóò ṣẹ̀yìn ẹ pè wọ́n kẹ́ ṣàlàyé fún wọn pé Sunday nǹkan tá à ń lu àwọn pípò yìí fún ni pé nǹkan báyìí so bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ kẹjẹ́ kan mọ̀ pé ẹ mọ̀ nípa àwọn tó ń pa tó ń lé kúrò nílùú. Ó ń ṣẹlẹ̀ ní Kwara recently ẹ sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ò sọ̀rọ̀ ìjẹ́ta sí bí wọ́n ti dictate kù sáńbẹ̀ yẹn ni wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ náà yìí tètè lé àwọn aráàlú lọ kò sí nǹkan táwọn Boko Haram fẹ́ fi lẹ́yìn ṣe. They will do their work finish and they will pack and go but they will make the benefit tó láwọn náà ṣiṣẹ́ fún benefit ni. Ẹ̀yin Yorùbá tẹ̀ ń bára yín jà èyí jù mí èyí ojú ẹ lágbájá jalè ṣẹ́rí pé yín ò pé ẹ̀ ń búra yín àwọn kan dẹ̀ ń jalè yín wọ́n kó lọ sí Mali wọ́n kó lọ sí India wọ́n kó lọ sí àwọn Arab country. Think about what I said. Bye bye.